Ọlọ́run àwọn ọmọ ogun, mo kí gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ yìí ní òwúrọ̀ yìí pé àkójúmọ́ ire àti ọjọ́ ìsinmi tí ó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án ọdún tí a wà yìí, tí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, àti èmi àti ẹ̀yin a ó ṣe púpọ̀ rẹ̀ láyé àti láàyè wa. Èyí ni ìwàásù tí dáósìsì tilẹ̀ Ifẹ̀ ṣe ètò rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá olóore wa, dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ ìwàláàyè wa. A dúpẹ́ fún àánú tí a rí gbà láti rí àti láti ní ìpín nínú ìbùkún ọjọ́ ìsinmi ti òní, èyí tí ó kẹ́yìn oṣù yìí. A gbàdúrà pé kí ẹ jẹ́ kí ààbò yín tí ó dájú kí ó wà lórí wa bí a ti ń lọ sókè tí a ń lọ sódò, tí ẹnìkọ̀ọ̀kan wa tá a sì ń palẹ̀ mọ́ de ìjọba Jésù Kristi. Nítorí tí a gbàdúrà náà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Kókó ìwàásù ti òwúrọ̀ yìí ni mo pè ní ààbò tí ó dájú. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a fi gbé kókó ìwàásù yìí lẹ́sẹ̀ òní ó wà nínú Sáàmù, orin Dáfídì, orin ìkọkànléní-àádọ́rùn-ún, ẹsẹ̀ ìkejì. Orin Dáfídì, orin ìkọkànléní-àádọ́rùn-ún, ẹsẹ̀ ìkejì. Èmi ó wí fún Ọlọ́run pé, ìwọ ni ààbò àti odi mi, Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ó dá mi lójú, ó sì farahàn, tí ó sì hàn gbangba pé gbogbo ẹ̀dá àti ènìyàn àti ẹranko ni ó ń wá ààbò fún ara wọn lọ́wọ́ ewu èyí tí ó wà káàkiri ibi gbogbo. Ìdí rẹ̀ nìyí tí a fi rí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n fi ń wà nínú ẹgbẹ́ òkùnkùn nítorí pé wọ́n fẹ́ bọ́ lọ́wọ́ ewu àti ìfòyà. Tí díẹ̀ nínú àwọn ènìyàn sì gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ààbò tí ó dájú. Sáàmù tí a kà yìí, èyí tó jẹ́ pé a fún wa ní ọjọ́ ìsinmi ti òní láti gà gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run. Ó ṣàpèjúwe ààbò tó wà fún àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé Olúwa. Ní àkókò tí onísáàmù yìí kọ sáàmù tí a ń gbé yẹ̀wò yìí, ìtàn jẹ́ kí ó di mímọ̀ fún wa pé gbogbo àwọn ìlú tí ó yí Ísírẹ́lì ká ni ó wà nínú ewu àti ìfòyà. Ṣùgbọ́n Ọlọ́run alààbò àwọn ẹni tirẹ̀, ó fún wọn ní ààbò tí ó dájú, tó jẹ́ pé wọ́n fi lè borí àwọn ogun tàbí ewu àti ìfòyà èyí tó jẹ́ pé ó yí wọn ká. Tí a bá ṣe àkíyèsí àwọn ohun tí ó dẹ́rù ba àwọn ọmọ Ísírẹ́lì ní ìgbà náà, tó sì ń dẹ́rù ba àwa náà lónìí tí à ń pera wa ní ọmọ lẹ́yìn Kristi. Tí a bá wo ẹsẹ̀ ìkarùn-ún, ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkẹtàlá, orin Dáfídì orí kọkànléní-àádọ́rùn yẹn, ẹsẹ̀ ìkarùn-ún ní, ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru, torí pé bí ẹ̀rù ti wà ní ọ̀sán bẹ́ẹ̀ ló wà ní òru, pàápàá jùlọ ẹ̀rù àwọn tó máa ń fi ọ̀sán ṣe ènìyàn, ṣùgbọ́n lóru ẹranko abìyẹ́, ẹranko oníwo ni wọ́n jáde síta ju àti bá ti ọmọnìkejì jẹ́ lọ, tàbí fún ọfà tí ń fò lé ọ̀sán, tàbí ká sọ wípé àwọn ohun tí a lè fi ojú rí, èyí tó ń bá afẹ́fẹ́fẹ́, tó ń bá òòrùn yọ, tó sì ń bá òjò rọ̀, àti àwọn tó wà nínú oúnjẹ
tàbí omi èyí tí a mu. Ẹsẹ̀ kẹfà ní tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn. Àjàkálẹ̀ àrùn, ọ̀pọ̀lọpọ̀ ló máa sùn láyọ̀ ní alẹ́, láàrin òru, ọ̀gànjọ́ òru, nǹkan mi àkàdá dédé sí i, a bẹ̀rẹ̀ sí ní a ti wọnú wàhálà, ìdààmú. Tàbí fún ìparun tí ń runni ní ọ̀sán gangan. Ẹsẹ̀ kẹtàlá ní ìwọ kọjá lórí kìnìún àti pa mọ́lẹ̀. Àwọn wo ni kìnìún àti pa mọ́lẹ̀? A lè pe àwọn wọ̀nyí ní oṣó, àjẹ́, emèrè, àwọn ẹlẹ́bọ lóògùn, àwọn afojúfẹ́ni mọ́fọkànfẹ́ni. Gbogbo àwọn wọ̀nyí la wà láàrin wọn, tán sì jẹ́ ewu àti ìfòyà fún àwọn ènìyàn. Ẹgbọrọ kìnìún àti ejò ńlá ni ìwọ fi ẹsẹ̀ rẹ tẹ̀ mọ́lẹ̀. Hallelujah. Ará nínú Olúwa, ní òwúrọ̀ yìí, Ọlọ́run fẹ́ kí ó dẹ́nì kọ̀ọ̀kan wa lójú pé kò sí ààbò kan tí ó dájú bí ààbò tó wà ní abẹ́ ìtẹ́ àánú. Yẹn ni pé ààbò tí ó wà ní tí Jésù pèsè fún àwọn ènìyàn rẹ̀. Tí a bá wo orin 299, ó náà sọ díẹ̀ nípa ìdánilójú ààbò tó péye yìí. Ẹsẹ̀ ìkíní ó ní nínú gbogbo ìjì tí ń jà nínú ayé, nínú gbogbo ìgbì ìpọ́njú, padà wo oríṣiríṣi ìgbì òun ló wà lónìí tó jẹ́ ti ìpọ́njú tó ń pa àwọn ènìyàn lójú. Ó ní ààbò kan bẹ́ẹ̀ tí ó dájú, ó wà lábẹ́ ìtẹ́ àánú Jésù Kristi. Ará nínú Olúwa, ààbò kan ṣoṣo tí ó dájú lábẹ́ ìtẹ́ àánú ló wà, èyí tí ṣe Jésù Kristi. Ẹsẹ̀ ìkẹrin ó náà fìdí rẹ̀ múlẹ̀. Ó ní níbo ni àbá sá sí tí ò bá sí ààbò, tí ò bá sábẹ́ ìtẹ́ àánú tí ṣe Jésù Kristi? Níbo ni àbá sá sí? Ó ní ìgbà ìdánwò àti ìpọ́njú. Ó ní báwo la àbá ṣe lè borí èṣù bí kò ṣe pé kò sí ìtẹ́ àánú. Ṣùgbọ́n nítorí pé ìtẹ́ àánú wà, nítorí pé ìtẹ́ àánú wà, ààbò tó dájú wà fún wa, àríbi sá sí gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Nígbà ìdánwò, àríbi sá sí. A lè borí èṣù nítorí pé a wà ní abẹ́ ààbò èyí tó dájú. Ará nínú Olúwa, láàrin onírúurú ewu ni a wà, pàápàá jùlọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, torí pé ètò ààbò ó mẹ́hẹ. Àwọn ewu bíi Boko Haram, àwọn ajínigbé lọ́tún àti lósì, ajínipa, àwọn Yahoo Plus, àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìjọba wa ti gbìyànjú agbára wọn nípa ti ara láti pèsè ààbò tó péye, ṣùgbọ́n gbogbo rẹ̀ náà pàbó ni gbogbo rẹ̀ já sí, nítorí ènìyàn kò lè pèsè ààbò tó dájú fún ọmọ ẹnìkejì rẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, tá a lè pèsè ààbò nípa ti ara tó dájú fún ọmọ ẹnìkejì wa, tàbí tá a lè pèsè rẹ̀ fún ara wa, mélòó mélòó wá ní ti ẹ̀mí. Nítorí náà, ǹjẹ́ ìwọ olùgbọ́ ọ̀rọ̀ ìyè yìí, o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀rù àti ìfòyà? Ó ń bọ̀ lókè, ó ń bọ̀ ní ìsàlẹ̀, èyí tí tó ń dojúkọ wá lójoojúmọ́. Wá sá sí abẹ́ ààbò tí ó dájú tí ṣe Jésù Kristi lónìí. Wàá sì ṣẹ́gun. Sáàmù táǹkà yẹn, Psalm 91 ẹsẹ̀ kìíní sọ pé ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo, yẹn níbi pàlàpàlà, níbi tí ọwọ́ oṣó, àjẹ́, emèrè, àwọn ẹlẹ́bọ lóògùn, alágbára òkùnkùn ayé kò lè dé, tí Boko Haram ò ti lè gbé èèyàn, tí àwọn ajínigbé tí wọ́n ti lè gbé èèyàn, àwọn tán tẹ̀ ní agbára òkùnkùn tán kàn máa wọ̀ ẹ́, tá dẹ̀ fi ẹ́ sí ààyè rẹ pé ẹ má fọwọ́ kàn án, ẹni tó wà pẹ̀lú rẹ̀ ó ju ẹni tó wà pẹ̀lú wa lọ, ẹ jẹ́ ká fi ilẹ̀, ẹ jẹ́ kó máa lọ. Àwọn nìkan ṣoṣo ní ààbò, àwọn nìkan ṣoṣo èyí tó jẹ́ wípé wọ́n lè gbẹ́kẹ̀lé Olúwa, ó ní ààbò tó dájú wà fún. Nínú sáàmù yìí kan náà, Olúwa ṣe ìlérí bí a bá wà nínú ìṣòro wọ̀nyí, a ó ṣẹ́ ogun, ìyẹn ní ogun rírí, ogun àìrí àti ogun ọ̀tá, àwọn alénimọ́dẹ̀yìn, bí a bá gbẹ́kẹ̀lé.
ẹsẹ̀ ìkejìlá ẹsẹ̀ kọkànlá sí ìkejìlá. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. Ó ní nítorí tí yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ láti pa ọ́ mọ́ ní ọ̀nà rẹ gbogbo. Wow, ààbò wo ló tún dájú tó eléyìí? Torí pé Olúwa yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ láti pa ìwọ àti èmi tí a gbẹ́kẹ̀lé ààbò rẹ̀, tí a wà lábẹ́ ààbò tó dájú. Yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀. Nígbà táyé tí a ti rò wípé ó ti tán mọ́ wa, láti gbẹ́ kòtò, á pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ láti pa wá mọ́ ní ọ̀nà wa gbogbo. Ẹsẹ̀ kejìlá ó ní wọ́n gbé ọ sókè ní ọwọ́ ọ̀tún wọn, ní àwọn áńgẹ́lì, nítorí pé ó fi Ọlọ́run tó ní ààbò ó fi ṣe ààbò. Wọ́n á pa ọmọ, wọ́n á gbé ọ sókè ní ọwọ́ ọ̀tún wọn kí ìwọ kó má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. Ará nínú Olúwa, ó ṣe ni láàánú lónìí pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ni wọ́n fi ènìyàn ṣe ààbò àti ìgbẹ́kẹ̀lé wọn. Lónìí à ń rí àwọn tí wọ́n tẹ̀ ń pe ara wọn ní ìránṣẹ́ Ọlọ́run, tí wọ́n ò lè rìnrìn àjò bó ti wù kó kéré tó láìsí àwọn agbófinró, ọlọ́pàá, àmọ̀tẹ́kùn, ìgbàdí àti egbé, jẹ́ pé òun ló wà lára wọn láti fi ṣe ààbò fún ara wọn. A lè rí àwọn adẹ̀lé àwọn tó jẹ́ pé ọkọ̀ tó ń gbé ọta mì tá ń pè ní bulletproof òun náà fi ń rìn káàkiri. Ṣùgbọ́n irú àwọn ìránṣẹ́ bẹ́ẹ̀ gbàgbé pé kì í ṣe ẹran ara tàbí ẹ̀jẹ̀ náà ń bá ja ìjàkadì, bí kò ṣe àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run. Ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 12. Irú àwọn onígbàgbọ́ tàbí àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ti gbàgbé pé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ló jẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run tilẹ̀ gbà wá ní ìyànjú nínú ìwé Psalm 146 ẹsẹ̀ 3 pé kí a má ṣe gbẹ́kẹ̀lé àwọn ọmọ aládé fún ààbò tàbí ìrànlọ́wọ́. Ni ẹ má ṣe gbẹ́kẹ̀yìn lé àwọn ọmọ aládé, àní lé àwọn ènìyàn lọ́wọ́ ẹni tí kò sí ìrànlọ́wọ́. Bẹ́ẹ̀ ni kò sí ìrànlọ́wọ́ ààbò tí ó dájú lọ́wọ́ ènìyàn. Nítorí náà, ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí, Jésù ń pè ọ́ láti wá sí abẹ́ ààbò tí ó dájú. Gbé ìgbésẹ̀ akin lónìí, ààbò Ọlọ́run yóò sì dájú lórí rẹ. Bí o bá wá fi Ọlọ́run ṣe ààbò rẹ lónìí, gbọ́ ìlérí ayọ̀ tí Ọlọ́run ṣe fún ọ ní ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 16. Ó ní òun ó pe orúkọ mi, èmi ó sì dá a lóhùn. Èmi ó pẹ̀lú rẹ̀ nínú ìpọ́njú, èmi ó gbà á, èmi ó sì bu ọlá fún. Ẹ̀mí gígùn ni èmi ó fi tẹ́ ẹ lọ́rùn, èmi ó sì fi ìgbàlà mi hàn án. Nítorí náà, ààbò tí ó dájú ó wà ní ìkáwọ́ Jésù Kristi. Òun nìkan ṣoṣo ló lè fún wa ní ààbò èyí tó dájú. Ààbò tí ayé yìí asán ni. Bọ́mọ èèyàn bá ṣèlérí fún ọ láti pa ọ́ mọ́, ọ̀kẹ́ àìmọye ènìyàn tọ́lọ́pàá, àwọn àmì tí wọ́n wà nínú ilé wọn tó yẹ pé wọ́n lọ pa wọ́n síbẹ̀ wọn ò mọ̀. Ọ̀kẹ́ àìmọye ènìyàn tó yẹ pé wọ́n ra bulletproof, tó yẹ pé ìbọn sì tún bà wọ́n, tó yẹ pé ìbọn bà wọ́n, tó yẹ pé àgbàgbé wípé owó sàsọ̀kalẹ̀ nínú mọ́tò yẹn, ṣùgbọ́n àwọn tán wọ́n lè mú ọ nígbà náà. Ṣùgbọ́n tó bá wà lábẹ́ ààbò tó dájú, bó o sọ̀kalẹ̀ kó máa yan, wàá dàbí ọ̀pọ̀lọ́ tó yan kọ́ńdúkọ́ńdú lójú ẹlẹ́gùsí, tẹ́lẹ́gùsí ò gbọdọ̀ yí láta, nítorí pé ó fi Jésù ṣe ààbò rẹ. Lónìí lọ kó fi Jésù ṣe ààbò rẹ, yóò sì dára fún ọ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ọ̀run, àwa ń bẹ̀ ọ́, jọ̀wọ́ jẹ́ kí a lè gbẹ́kẹ̀lé ọ tọkàntọkàn. Fún wa ní ẹ̀mí gígùn, kí o sì fi ìgbàlà rẹ hàn wá, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.